bójú rí ẹnu adákẹ́ kì í ṣe bíi ti àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àtàwọn kọrinkọrin, pàápàá jùlọ ẹni tó bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ẹ̀rọ agbágbé tá a wà yìí. Kinní kan ni mo rí tó ṣe mí ní èèmọ̀ kàyéfì ní ìlú Ilé-Ifẹ̀ léléyìí tí ó kó àwòrán bàbá ọba Ọ̀ọ̀ni of Ifẹ̀ àti àwọn míì tó kó wọn sínú. Mo rí nǹkan kan ńbẹ̀ tó ṣe mí léèmọ̀ tó jọ mí lójú ni o, ṣùgbọ́n nǹkan yìí ẹ ẹ̀ ní gbọ́ lẹ́nu mi, n ní sọ́. Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ fojú ara wa rí i. Àwọn tọ́rọ̀ bá wá kàn tọ́lọ́run kádàrá pé kí wọ́n wà lórí ìkànnì Ojúlówó Ọmọ Yorùbá yìí, àbẹ́ni tó bá ṣalábàápàdé ètò tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, mo fẹ́ kẹ́ ẹ bá ní ṣàlàyé lórí ẹ̀ kí ni nǹkan yìí túmọ̀ sí. Ẹ wá nǹkan fìdílé, ẹ farabalẹ̀, ó yá ẹ wò ó. Ohun tẹ́ ẹ̀ ń wò yìí kí ni ká ti pè é? Ṣé amọ̀ àbí kí ló jọ lójú tiyín? Ẹ jẹ́ á jọ wò ó. Ẹ wo ohun tí wọ́n ń tú ọtí lé lórí ńbẹ̀ un, kí ni ká ti pè é ná, kí ni nǹkan tó jọ? Kí lẹ̀yin rò pó jọ àti pé nǹkan wo lẹ rò pó wà ńbẹ̀? Ẹ gbọ́ tí mo ní ẹnu mi kọ́ lẹ ti gbọ́. Ẹ ní ẹ fojú ara yín wò ó, kẹ́ ẹ sọ ohun tó wà ńbẹ̀, kẹ́ ẹ wò bó ṣe rí. Ẹ wo bó ṣe rí, ẹ wo ohun tó wà ńbẹ̀, ẹ bá ní ṣàlàyé ohun tó wà ńbẹ̀. Pàápàá jùlọ tá a bá rẹ́ni tó bá wà níbi ètò tí wọ́n ń ṣe yẹn níjọ́ náà, tó bá láǹfààní àti kó bá wa sọ nǹkan tó wà nínú kinní, ṣé páálí àbí nǹkan kan tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ń tú ọtí lé lórí, ẹ bá ní ṣàlàyé ohun tó wà ńbẹ̀. Kí ló wà nínú kinní yìí gan-an tí wọ́n ń tú ọtí lé lórí? Èmi ò mọ ohun tó jọ o, ṣùgbọ́n kí ló jọ lójú tiyín tẹ́yin wò ńbẹ̀?